lórí ọ̀rọ̀ Abdulrahman tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa Lawal Abso nílùú Ìlọrin, òun ni mo fẹ́ sọ̀rọ̀ lórí. Ẹ rí i pé ó ti pẹ́ tí mo ti jáde bọ̀m̀bọ̀ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sẹ́yìn, ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ tí mo sọ, ẹ jẹ́ kọ́kọ́ kọrin kan náà lórí Alhaji Wasiu Ayinde pé ìròmí tó ń jó lórí omi, onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò. Ìròmí tó ń jó lórí omi. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ yìí ó ti di ìròmí tí ń jó ni, onílù rẹ̀ ń bẹ ní kíni o, onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò. Nílé ẹjọ́ lónìí, gẹ́gẹ́ bí àbájáde ilé ẹjọ́, wọ́n ti gbé Abdulrahman àti àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn, àwọn afurasí bíi 3 àbí 4 tí wọ́n mú pẹ́ tí wọ́n kó lẹ́yìn rẹ̀, wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ High Court nílùú Ìlọrin. Ibi tọ́rọ̀ náà wá dé dúró báyìí, ọ̀kan lára àwọn tí wọ́n fẹ̀sùn kàn pẹ̀lú Abdulrahman, wọ́n ti gba agbẹjọ́rò láti wá ṣojú wọn. Ń pe arákùnrin ní Suleiman kankan, mo ti gbàgbé orúkọ rẹ̀ kejì. Nínú tí Abdulrahman náà sì ń sọ ni pé, tá a bá rántí dáadáa nílé ẹjọ́ májísírèètì tó kọ́kọ́ lọ, èyí tí ń sọ ń bẹ̀ ni pé àwọn èèyàn tí wọ́n kó mọ̀wé wọn ò mọ nǹkan kan pa rẹ̀ o, wọn ò mọ nǹkan kan pa rẹ̀, wọn ò mọ nǹkan kan pa rẹ̀ o. Ká mọ́ fàsìkò yín ṣòfò ẹ̀yin èèyàn wa. Lónìí, ní tá a gbọ́ tẹ́lẹ̀ ni pé tí Abdulrahman tí ó bá rí agbẹjọ́rò tí ó fi di ọdún 2-3, wọn ò ní rí ẹjọ́ kankan ṣe lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n lónìí, nínú àwọn agbẹjọ́rò tó sọ̀rọ̀, wọ́n fi dá lójú pé inú àwọn dùn pé Abdulrahman ti ní agbẹjọ́rò. Abdulrahman tí wọ́n fẹ̀sùn kàn pa Abso nílùú Ìlọrin pé ó ti ní agbẹjọ́rò báyìí. Ẹ dákun, ta wá lágbẹjọ́rò rẹ̀? Ǹjẹ́ lẹ́ẹ̀ mọ̀ pé agbẹjọ́rò yìí kì í ṣe Yorùbá, kì í ṣe Haúsá, kódà kò wá láti Ìlọrin. Àti ilẹ̀ Ìgbò ni agbẹjọ́rò tó wá agbẹjọ́rò fún Abdulrahman nílùú Ìlọrin, àti ilẹ̀ Ìgbò ló ti wá. Kódà kàyéfì tó wá wà níbi ọ̀rọ̀ yìí ni pé nígbà tá agbẹjọ́rò yìí ó máa sọ̀rọ̀, ó ní kí wọ́n bóun kọ́lẹ̀ pé iṣẹ́ tóun wá ṣe fún Abdulrahman yìí ọ̀fẹ́ lòun fẹ́ ṣe, òun ò gbà kankan. Láfi ní ìròmí tí ń jó lórí omi. Lára àwọn agbẹjọ́rò tó wà ń bẹ náà lọ sọ pé agbẹjọ́rò tó wá agbẹjọ́rò fún Abdulrahman tí wọ́n fẹ̀sùn kàn pa Abso nílùú Ìlọrin, ilẹ̀ Ìgbò ló ti wá. Èèyàn wá láti ilẹ̀ Ìgbò láì tajà fẹ́tọ̀ ọmọnìyàn, wọ́n wá ní ọ̀fẹ́ lóun tó fẹ́ bá Abdulrahman ṣe ẹjọ́ rẹ̀. Ẹ̀yin èèyàn wa, Yorùbá bọ̀ wọ́n ní ìkà kí òròjọ́ ìkà kí ọ̀dà. Ilé ẹjọ́ ò tí ì sọ̀rọ̀ o, ṣùgbọ́n bí ṣe ń lọ làwa ní ká gbé yín débẹ̀ ká ṣàlàyé fún yín. Ibi tọ́rọ̀ náà dé dúró nù, ká mọ̀ sọ tí ilé ẹjọ́ ò tí ì sọ, ká mọ̀ sọ táwọn agbẹjọ́rò tí kọ́ máa di pé ojúlówó ọmọ Yorùbá wọ́n ń wọ ọlọ́nà kínní wo ni wọ́n wá ń gbà kú ẹ̀yin èèyàn wa o. Ibi ọ̀rọ̀ náà dé dúró nù o, ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró ẹ̀yin èèyàn wa, kí lè róńgbà yín? Kí ni nǹkan tẹ́ ẹ gbà lérò pẹ̀lú bọ́rọ̀ ìṣe báyìí nísìnyí? Kí lẹ mọ̀ tí ń ṣẹlẹ̀? Kí lẹ́yìn náà lè sọ? Ẹ dákun, ẹ má sọ lásọjù. Ẹ rántí pé ẹ̀sùn ìpànìyàn là ń sọ̀rọ̀ ń parẹ́ o. Gbogbo ohun téèyàn bá sọ àwọn agbèfúnjọba ń bẹ o. Ẹ̀yin èèyàn wa, Abdulrahman ó ti wà nílé ẹjọ́ High Court báyìí o. Ó dàbọ̀ náà, ibi ọ̀rọ̀ náà dé dúró la mú wá fún yín. Ẹ ṣé.